àsìkò gbogbo bí tẹ̀sí ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òjẹ́ jẹ́ kí á gbàdúrà bàbá ayérayé aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ ẹtì tí ó kẹ́yìn ní oṣù kẹsàn-án. Ìyàtọ̀ ńlá ni fún orúkọ yín o, nítorí gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ìdílé wa, nínú ìgbéyàwó wa, nínú ẹbí wa ní ẹ̀yin rá ti mú kúrò tí ẹ sì mú wa ṣe àṣeyọrí. Gbogbo ìyàtọ̀ ńlá ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tẹ́ ò gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé àwọn aba àyànmọ́ jẹ́ apá kejì. Aba àyànmọ́ jẹ́ apá kejì. Àkọ́sórí wa la mú nínú ìwé Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkáǹdógún. Lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkáǹdógún. Ó sì wí fún wọn pé kíyèsára o, kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò, nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta dé ìkẹfà àti ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Jòhánù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta dé ìkẹfà ó kà báyìí: nígbà náà ni Màríà mú òróró ìkunra náàdì òsùwọ̀n lítà kan aláìlábùlà olówó iyebíye, ó sì fi kùn Jésù ní ẹsẹ̀, ó sì fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ rẹ̀ nù. Ilẹ̀ sì kún fún òróró ìkunra náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Judas Iscariot ọmọ Símónì, ẹni tí yóò fi hàn, wípé èéṣe tí a kò ta òróró ìkunra yìí ní 300 owó idẹ kí a sì fi fún àwọn tálákà. Ṣùgbọ́n ó wí èyí kì í ṣe nítorí pé ó náání àwọn tálákà o, ṣùgbọ́n nítorí iṣẹ́ olè òun ni ó sì ní àpò, a sì máa gbé ohun tí ó fi sínú rẹ̀, a sì máa gbé ohun tí a fi sínú rẹ̀. Wàyí ẹ jẹ́ ká ka ìwé Mátíù bákan náà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà ni ọ̀kan nínú àwọn 12 tí a pè ní Judas Iscariot tọ̀ àwọn olórí àlùfáà lọ. Ó sì wí pé, kí ni ẹ̀yin yóò fi fún mi? Èmi yóò fi lé yín lọ́wọ́ o. Wọ́n sì bá ṣe àdéhùn 30 owó fàdákà. Láti ìgbà náà lọ ni ó ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Lánàá mo jíròrò nípa bí èṣù ṣe lè lo ìbálòpọ̀ tí kò tọ́ gẹ́gẹ́ bí ohun èlò láti ba àyànmọ́ jẹ́. Ọ̀nà mìíràn tí èṣù tún máa ń fi ba àyànmọ́ jẹ́ ni ìwà wọ̀bìà. Ìwé Tímótì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá wípé, nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo, èyí tí àwọn mìíràn lépa, tí a sì mú wọn sáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n sì fi ìbànújẹ́ púpọ̀ gun ara wọn ní ọkọ̀. Ní kété tí èṣù bá ti mú ènìyàn fẹ́ràn owó, àwọn ohun búburú yóò bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé. Kò yẹ kí owó jọba lórí rẹ̀. Má ṣe àwọn ìpinnu tí o mọ̀ pé yóò mú ọ ṣẹ Ọlọ́run nítorí owó. Ohunkóhun tí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run, kódà tí èrè rẹ̀ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù dọ́là, ó gbọ́dọ̀ jẹ́ èèwọ̀ fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ti jí owó láti ra ọkọ̀ tí ó jẹ́ wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọkọ̀ náà ti wá di pọ́nsí fún wọn o. Gèhásì, ó ní àyànmọ́ ńlá níwájú rẹ̀, kò bá ti jogún ìlọ́po méjì ìfàmì òróró yàn ti Èlíṣà ni. Ìyẹn ò bá ti fún un ní agbára tí kò láfiwé. Ẹ̀wẹ̀, ojú kòkòrò kọ àyànmọ́ náà fún o. Kò sí bí owó tí a fi dá Kristẹni tí a fi dán wọn wò ti lè pọ̀ tó. Ìpinnu Ọlọ́run fún ayé rẹ ó tóbi ju irú owó náà bẹ́ẹ̀ lọ. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ tí ó ti parun nítorí àwọn ènìyàn tí ó kánjú láti di olówó. Nítorí náà wọ́n gba ohun tí kò yẹ kí wọ́n gbà. Ìwé Òwe
orí ìkejì-dín-ní-ọgbọ̀n ẹsẹ̀ 20 wípé olóòótọ́ ènìyàn yóò pọ̀ fún ìbùkún, ṣùgbọ́n ẹni tí ó kánjú àti ìlà kì yóò ṣe aláìjìyà. Má ṣe kánjú láti di olówó. Tí ènìyàn bá kánjú láti ní owó, ẹni náà kò lè wà ní aláìlábàwọ́n o. Èyí sì ni èṣù yóò lò láti pa ẹni náà run. Jẹ́ olótìítọ́ o, ìwọ yóò sì kún fún ìbùkún lọ́pọ̀lọpọ̀. Má jowú àwọn tí ó ń ṣe ohun búburú láti ní owó lọ́wọ́ o, nítorí ẹran ìjẹ ni wọ́n jẹ́ o. Ìwé Òwe orí ìkáǹdógún ẹsẹ̀ 27 wípé ẹni tí ó jẹ èrè àìṣòdodo ó ń yọ ilé ara rẹ̀ lẹ́nu nì, ṣùgbọ́n ẹni tó kórìíra ẹ̀bùn yóò yé o. Àwọn tí ó ń ṣe wọ̀nbìà láti kó èrè ń pè fún wàhálà sórí ara wọn ni o. Gbogbo àwọn tí wọ́n ṣe wọ̀nbìà tí wọ́n ṣe ojú kòkòrò láti kó èrè jọ, wọ́n ń pè fún wàhálà sórí ara wọn ni àti sí orí ẹbí wọn. Ìgbà díẹ̀ ló kù o tí wọn yóò fi bẹ̀rẹ̀ sí ní rí ìdààmú lórí. Wọn ò rí ìdààmú àti wàhálà tí wọ́n gbé sórí ara wọn. Má darapọ̀ mọ́ wọn o. Kókó ọ̀rọ̀: bàbá, jọ̀wọ́ pa ohun gbogbo tó jọmọ́ wọ̀bìà nínú mi nísinsìnyí ní orúkọ Jésù. Ìjà sọ pé bàbá mi, ohun gbogbo tó jọmọ́ wọ̀bìà nínú ayé mi, lórí mi, lọ́wọ́ mi, Olúwa jọ̀ọ́ bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́. Olúwa, mú ẹ̀mí wọ̀bìà, mi ojú kòkòrò kúrò nínú ọ̀rọ̀ mi, kí n lè sìn ọ́ dópin, kí n sì ní ìtẹ́lọ́rùn. Ògo ni fún orúkọ Ọlọ́run, nítorí tí ẹ ti gbọ́ o. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.